A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ti ṣe àfihàn wípé àwọn rí àgbàyanu ilé àkọ́tà kan gbà ní Lokogoma District, Abuja, tí ó gbé ìwọ̀n 150,500 square meters, dúpúlẹ́ẹ̀sì tí ó jẹ́ 753 pẹ̀lú àwọn àpátímẹ́ǹtì mìíràn tí wọ́n gbé lẹ́gbẹ̀ẹ́. Àjọ EFCC ṣe àpèjúwe èyí ní ohun ìní tí ó ṣe iyebíye tí àwọn rí gbà láti ìbẹ̀rẹ̀ iṣẹ́ wọn ní ọdún 2003. Ilé àkọ́tà yìí ni ó wà ní 109 Cadastral Zone C09 tí ilé ẹjọ́ gbẹ́sẹ̀ lé níbi ìdájọ́ tí ó wáyé lánàá ọjọ́ 2 oṣù kejìlá ọdún 2024 láti ẹnu adájọ́ Jude Onwuegbunze. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí àjọ EFCC yọ̀ǹda sórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X lánàá, ọwọ́ ọ̀kan lára ọ̀gálọ́gàá òṣìṣẹ́ ìjọba àná ni wọ́n ti rí ohun ìní yìí gbà lẹ́yìn àṣẹ ìjọba wípé àjọ EFCC gbọ́dọ̀ rí i dájú wípé àwọn oníwà ìbàjẹ́ tí wọ́n fi ọ̀nà ẹ̀rù kó ọrọ̀ jọ kò ríbi mórí bọ́. Adájọ́ Onwuegbunze ṣàlàyé wípé afẹ̀sùnkàn òṣìṣẹ́ ìjọba àná kò lè ṣàlàyé fún ilé-ẹjọ́ ìdí tí ìjọba kò ṣe lè gbẹ́sẹ̀ lé ohun ìní tí ó fi ọ̀nà ẹ̀bùrú kó jọ. Fún ìdí èyí ni ilé-ẹjọ́ fi yọ̀ǹda rẹ̀ fún ìjọba. Àtẹ̀jáde yìí tẹ̀síwájú bí alága àjọ EFCC Ọlá Olúkóyèdé ṣe àpèjúwe gbígba ohun ìní padà gẹ́gẹ́ bí ọ̀nà kan gbòógì láti gbógun ti ìwà ìbàjẹ́ àti àjẹbánu. Olúkóyèdé ní bí òye rẹ̀ bá yé èèyàn dáadáa lórí ìwà àti ìbániṣẹjọ́, wọ́n á mọ̀ wípé àti rí bílíọ̀nù kan náírà gbà padà ogun ni. Ìdí nìyí tí òun fi sọ fún àwọn òṣìṣẹ́ EFCC wípé lọ́gán tí wọ́n bá ti rí ẹnìkan mú fún ìwà ìbàjẹ́, wọ́n gbọ́dọ̀ tọpinpin gbogbo ohun tí ó fi ọrọ̀ ọ̀hún kó jọ, nítorí èyí ṣe pàtàkì lórí ìgbésẹ̀ láti gbógun ti ìwà ìbàjẹ́, lílépa àti gbígbà padà (tracing and recovery). Olúkóyèdé fi kún un wípé bí àwọn bá jẹ́ kí oníwà ìbàjẹ́ lọ lọ́fẹ̀ẹ́ láì gba ohun tí ó fi ọ̀nà ẹ̀bùrú kó jọ, gbẹ̀yìngbẹ́yín yóò padà fi ọrọ̀ yìí bá wọn jà padà. Ọ̀nà láti gba agbára lọ́wọ́ wọn ni láti gba ọrọ̀ ọwọ́ wọn padà. Bí ó ti gbóríyìn fún Ààrẹ Tinubu fún àtìlẹ́yìn rẹ̀ láti ṣẹ́gun ìwà ìbàjẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé-iṣẹ́ panápaná ìpínlẹ̀ Ọ̀ṣun ti ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìjàmbá iná tí ó ṣekú pa òṣìṣẹ́ kọ́sítọ́ọ̀mù tí wọ́n pín sí ẹkùn Ọ̀yọ́-Ọ̀ṣun, Tìjání Kàbírù, ìyàwó rẹ̀ àti ọmọ 4 nínú ilé wọn ní Ẹdẹ. Ìṣẹ̀lẹ̀ tí ó wáyé ní agbègbè Àkánkàn, Ẹdẹ lówùúrọ̀ kùtùkùtù àná ọjọ́ Ajé ni ó ti sọ gbogbo ìlú sí inú ìkárísọ bí wọ́n ti jí bá ìròyìn ìbànújẹ́. Alábàágbélé Kàbírù kan tí ó pe orúkọ ara rẹ̀ ní Kọ́lá ṣàlàyé fún akọ̀ròyìn wípé láàrin aago 3 òru ni wọ́n ṣàkíyèsí èéfín láti inú ilé. Lójú ẹsẹ̀ ni wọ́n ké sí àwọn panápaná láti Ẹdẹ, pẹ̀lú wípé àwọn panápaná tètè dé. Ilé yìí ti jóná gidigidi kí àwọn òṣìṣẹ́ panápaná tó dé. Kọ́lá ní níbẹ̀ ni Kàbírù, ìyàwó rẹ̀ pẹ̀lú ọmọ 4 kú sí, ṣùgbọ́n ọmọ kan ríbi mórí bọ́. Gẹ́gẹ́ bí àlàyé Kọ́lá, ó ní àwọn kò lè sọ ìgbà tí iná yìí ti bẹ̀rẹ̀, ṣùgbọ́n láàrin aago 3 òru ni àwọn ṣe àkíyèsí. Panápaná sì tètè dé, ṣùgbọ́n nǹkan ti bàjẹ́ kí wọ́n tó ríbi kápá iná. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ iléeṣẹ́ panápaná Ibrahim Adékúnlé gbé jáde tí adarí iṣẹ́ Ọláníyì Álímì bu ọwọ́ lù, ni wọ́n ti fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí wọ́n ti ní ẹ̀mí 6 ni ó ṣòfò sínú ìjàmbá iná. Álímì ní àwọn kò tíì mọ ohun tí ó ṣe okùnfà iná, ṣùgbọ́n ìwádìí ti bẹ̀rẹ̀. Ohun ìní tí wọ́n pàdánù sínú ìjàmbá yìí tó 200 mílíọ̀nù náírà (200 million naira) nígbà tí wọ́n rí ohun ìní tí iye rẹ̀ tó 500 mílíọ̀nù náírà (500 million naira) gbà kalẹ̀. Wọ́n ti yọ̀ǹda òkú ẹbí yìí fún iléeṣẹ́ ọlọ́pàá. Ọmọkùnrin wọn ọmọ ọdún 13 nìkan ni ó ríbi mórí bọ́ bí ìwádìí ṣe ń tẹ̀síwájú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Àwọn ìpínlẹ̀ lórílẹ̀-èdè ti ń pínyà lórí fàákájà tí ó tẹ̀lé àbá lórí owó orí tí ó wà níwájú ilé-ìgbìmọ̀ ìjọba àpapọ̀. Bí àwọn kan ṣe gba àbá yìí ni ọ̀pọ̀ takò pátápátá, nígbà tí àwọn kan ní àwọn ṣì ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ lọ́wọ́ kí wọ́n tó lè sọ ibi wọ́n gbé dúró. Ìpínyà láàárín àwọn ìpínlẹ̀ yìí ń wáyé bí iléeṣẹ́ ààrẹ ṣe sẹ́ àhesọ wípé àbá lórí owó orí yóò túbọ̀ mú ìpínlẹ̀ bíi Èkó àti Rivers gbajúmọ̀ sí i, tí yóò mú àwọn ìpínlẹ̀ ní ẹkùn àríwá tòṣì sí i. Ṣùgbọ́n ẹgbẹ́ oníṣòwò kéékèèké Dókítà Fẹ́mi Ẹgbẹ́ṣọlá ṣe àtìlẹ́yìn fún ìgbésẹ̀ yìí. Ó ní ó dára fún okòòwò onímọ́ńbé-mọ́ńbé. Lára àwọn ìpínlẹ̀ tí ó fi ọwọ́ sí àbá yìí láti rí Kogi, Benue, Delta àti Èkìtì, ṣùgbọ́n àwọn tí ó yarí kanlẹ̀ láti rí Borno, Nasarawa àti Kano, Anambra àti ọ̀pọ̀ àwọn ìpínlẹ̀ ní ẹkùn gúúsù pẹ̀lú Plateau ni wọ́n ní àwọn ṣì ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ lọ́wọ́. Bẹ́ẹ̀, adarí ẹkùn gúúsù Olóyè Edwin Clark ti ṣe ìkìlọ̀ wípé bí ìjọba ò bá ṣọ́ra, ìgbésẹ̀ yìí yóò túbọ̀ dá wàhálà sílẹ̀ lórílẹ̀-èdè. Èyí ń wáyé bí Sínátọ̀ Àríwá Abia Orji Kalu ṣe bu ẹnu àtẹ́ lu ìjọba àpapọ̀ fún bí wọ́n ṣe kùnà àti fi tó àwọn tí ọ̀rọ̀ kàn létí kí àwọn náà kópa nínú ìjíròrò lórí àbá owó orí, tí Sínátọ̀ Seriake Dickson láti PDP Ìwọ̀-oòrùn Bayelsa fi ìgboyà rẹ̀ hàn wípé pẹ̀lú gbogbo awuyewuye, àbá yìí yóò padà di òfin. Nínú àtẹ̀jáde láti iléeṣẹ́ ààrẹ tí amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà fi léde ni wọ́n ti ṣe àpèjúwe àhesọ ní ìsọkúsọ ọ̀rọ̀ pẹ̀lú àbá yìí pé kò lè ba ọrọ̀ ajé kankan jẹ́ lórílẹ̀-èdè. Ó ní ọ̀pọ̀ àwáwí tí wọ́n ṣe ni wọn kò rí ẹ̀rí fi gbè é lẹ́sẹ̀, wọ́n kàn fẹ́ mọ̀ọ́mọ̀ ṣi ará ìlú lọ́kàn. Iléeṣẹ́ ààrẹ tẹ̀síwájú wípé àbá yìí kò lè mú àjọ ìjọba bíi Nanseni, Tetfund àti NITDA kógbá wọlé tí ó bá máa fi di ọdún 2029 gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń gbé ipò yìí ẹnu. Ìdí pàtàkì tí Ààrẹ Bọ́lá Tinubu fi gùn lé àbá owó orí àti àtúpalẹ̀ òfin ni láti mú okòòwò rọrùn. Ìjọba ṣe àwáwí wípé síwájú àkókò yìí ni àwọn olókoòwò ti ń kérora lórí oríṣiríṣi owó orí tí wọ́n ń san, tí èyí ti di àjàgà tí ó ti mú àwọn okòòwò láti ilẹ̀ òkèèrè padà sí ilẹ̀ ibòmíràn. Àwọn kò lè tẹ̀síwájú pẹ̀lú èyí mọ́. Ìdí nìyí tí wọ́n fi pinnu àti pa àwọn owó yìí papọ̀ sójú kan. Wọ́n wá rọ àwọn adarí lórílẹ̀-èdè, lára wọn láti rí gómìnà, àwọn ọba, ẹgbẹ́ ará ìlú, akẹ́kọ̀ọ́, ẹgbẹ́ ọlọ́jà àti ará ìlú lápapọ̀ láti lo àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ tí ilé ìgbìmọ̀ fẹ́ ṣe àgbékalẹ̀ kí àwọn náà lè ní àǹfààní àti wí tẹnu wọn lórí ìgbésẹ̀ tí ó dára jùlọ fún àbá yìí. Èyí ń wáyé bí Òbí ilẹ̀ Onitsha His Royal Majesty Nnaemeka Achebe ṣe ké sí àwọn ọlọ́rọ̀, olóṣèlú àti àwọn tí ó wà ní ipò adarí kí wọ́n jẹ́ kí ọ̀rọ̀ ará ìlú jẹ wọ́n lógún ju ti ara wọn lọ bí wọ́n bá fẹ́ kí orílẹ̀-èdè gòkè àgbà ju bí ó ti wà lọ. Nínú ọ̀rọ̀ ìyànjú rẹ̀ tí ó wáyé lánàá ní ìlú Àbújá níbi ìṣíde ìwé tí wọ́n pe àkọlé rẹ̀ ní Bold Leap láti ọwọ́ Sínátọ̀ Chris Anyanwu, His Royal Majesty ti ṣe ìkìlọ̀ wípé bí ìwà ìbàjẹ́ ṣe ń pọ̀ sí i túmọ̀ sí bí ìgbà tí wọ́n ń fún wàrà màlúù, bí èyí kò bá sì dáwọ́ dúró, màlúù náà yóò kú. Òbí kérora lórí àìṣòtítọ́ àwọn olóṣèlú tó ń kóbá ìṣèjọba, tí ó fi wé màlúù tí wọ́n ń fún wàrà rẹ̀ tí kò rí nǹkan gidi jẹ láti fún un lókun. Ó ní ọ̀pọ̀ ló ń gba ìṣèjọba nítorí ti ara wọn. Bákan náà ni gómìnà àná fún ìpínlẹ̀ Èkìtì Dókítà Káyọ̀dé Fáyẹmí, tí ó jẹ́ ọ̀kan lára àwọn àlejò pàtàkì náà, kan àwọn olóṣèlú ọlọ́rọ̀ lábùkù bí ó ti ṣe àpèjúwe ìṣèjọba orílẹ̀-èdè ní ti apàṣẹwàá tí kì í ṣe ìjọba tiwantiwa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ń kojú ìṣẹ́ tó ń fojoojúmọ́ lékún sí i. Bẹ́ẹ̀ lẹgbẹ́ àwọn onímọ́tò tó ń kó oúnjẹ Amalgamated Union of Foodstuff and Cattle Dealers of Nigeria ti ṣe ìkìlọ̀ wípé owó oúnjẹ yóò túbọ̀ gbówó lórí nínú oṣù kejìlá. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní ààrẹ ẹgbẹ́ Mohammed Tahiru ti ṣàlàyé wípé àlékún tó ń bá owó epo bẹtiró àti dísù pẹ̀lú owó alọ́nilọ́wọ́gbà àti owó orí àsansántan lórí títì ìjọba ni ó ń ní ipa lára owó ọkọ̀ tí wọ́n fi ń gbé oúnjẹ
oúnjẹ. Tàírù ní síwájú àkókò yìí ni owó tí tírélà fi ń kó ìrẹsì, ẹ̀wà, àgbàdo àti àwọn oúnjẹ mìíràn láti Sokoto lọ Port Harcourt ń ná wọn ní n2.25 million. Iye owó yìí kan náà ni wọ́n ná láti kó ẹrù lọ ẹkùn gúúsù. Wọ́n ṣe ìkìlọ̀ wípé bí ó bá máa fi tó àsìkò ayẹyẹ kérésì, àlékún yóò ti dé bá ìnáwó wọ̀nyí títí wọ inú ọdún tuntun. Bákan náà ni ó kérora lórí bí ìjọba ṣe kọ̀ láti bá àwọn awakọ̀ oúnjẹ yìí ní gbólóhùn lórí ọ̀nà láti wá ojútùú sí ìṣòro ọ̀wọ́ngógó oúnjẹ. Ó ní ìjọba kò fi ìwé ìpè ránṣẹ́ sí wọn láti wá jíròrò lórí ìpèníjà tí wọ́n ń kojú gẹ́gẹ́ bí gbòógì àwọn tí ọ̀rọ̀ kàn ní ẹ̀ka oúnjẹ. Ọ̀pọ̀ àwọn ọmọ ẹgbẹ́ wọn ló ti dẹ́kun àti máa kó oúnjẹ wọlé látàrí owó ọkọ̀ tó gbówó lórí láìsí ìdásí láti ọ̀dọ̀ ìjọba. Àwọn kò sì fẹ́ gùnlé ìyanṣẹ́lódì nítorí èyí yóò ní ipa lára ará ìlú. Bí wọ́n ti rọ ìjọba kí wọ́n tètè dá sí i láti mú àjàgà yìí dínkù láàrin wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wá lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.